Temitope Agnes ọmọ Fádípẹ̀ aya Ìbíkúnlé ní sọ́jọ́ ìbí ẹ̀ lọ́wọ́ ọba ọyọ̀ mọ́bọ́ dúpẹ́ aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ ọba ọkọrin ọpẹ́ bólúwa Mrs. Ibikunle Agnes láti kékeré lòun àti sàǹjẹ́ tí bọ́ ọ̀rẹ́ òun kọ̀kọ̀tàn bí kí wọ́n tó fẹ́ra wọn lọ́kọláya náà nígbẹ̀yìn ọ̀rọ̀. Temitope ọkú oríire ọkú oríire ọjọ́ ìbí òní mọ̀bọ́ dúpẹ́ dúdú yẹmí mọ̀bọ́ ọkùnrin ayọ̀bọ̀ lọ́wọ́ ọba dúdú yẹmí adúmáradán ẹlẹ́yinjú ẹgẹ́ olójú edé olójú oge ẹlẹ́sẹ̀ oge alára oge ọmọbìnrin gbàngbàngìdì gbàngbàngìdì bíi rélùwéè èèyàn tó bá rí ọmọ bá lòun ò réyìn ò lójú rárá ṣé tẹ̀kẹ́ tó ní gbọ̀múgbọ̀mú ni mo fẹ́ ṣàlàyé ẹni àbí tọjọ́ iwájú tó kún fọ́fọ́fọ́ ṣé tẹ̀yìn ọ̀la tí ò bá dì ni mo fẹ́ ṣàlàyé ẹ̀fọ́ aráyé gbọ́ ọ̀dà òjìrẹwà púpọ̀ jù. gbogbo 1996 set pátá ni wọ́n dúpẹ́ ni wọ́n bá wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀gá ògo gbogbo 1996 set èyí tó jẹ́ pé barista Akọ́ládé Àbáyọ̀mí ló jẹ́ pírẹ́sídẹ́ǹtì wọn pátápátá ni wọ́n kí ọ wọn ló kú oríire wọn bọ̀ ọyọ̀ púpọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo executives pátá àti gbogbo àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n dúpẹ́ lọ́wọ́ Olúwa pípọ́lùwọ̀ bá pa ọmọ kèrè mi kọ́ rárá àìmọye èèyàn tí wọ́n jọ bí yín lọ́jọ́ kan oṣù wọn ò sí láyé ikú ti já wọn kulẹ̀ bí àpò ẹ̀wà. Temitope Agnes aya Sunday aya sanjọ́ Thaddeus sanjọ́ ọmọ Ìbíkúnlé ni mò ń wí o bàbá dúpẹ́ lọ́wọ́ Olúwa àbùkù òní kàn Ẹlẹ́dùmarè òní kẹ́ o kánjú kú àṣeyí sáàmù ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára lọ́wọ́ Olúwa ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálé ọrọ̀. Tọ́pẹ́ ọjọ́wé pẹ́pẹ́ lónìí òdìrẹ́ tó tẹ̀lé yìí pẹ́pẹ́pẹ́ ó pẹ́ láyé láṣẹ Ẹlẹ́dùmarè ọba ojú rẹ̀ ò ní fọ́ etí rẹ̀ ò ní di ò ní yarọ ò ní yawèrè pẹ́pẹ́pẹ́ lòún ṣe nílé arọ